jẹ́ wọ́n padà wá kọ̀ pé ẹja gbé ọkùnrin ẹja sun náà o ẹja jó náà o tá a bá jó náà eléyìí ọmọ yóò tún ṣe nǹkan mí o wọ́n á dáná lóòótọ́ wọ́n ju Anobi Ibrahim sí ṣé náà wọ́n ju Anobi Ibrahim àbí náà jó kí lọ́lọ́run sọ ń pẹ́ ustaz wa Zainul Abidin ibi àbọ̀rọ̀ nínú bàbá. naam ààyè inú àwọn ọjọ́ tó lọ́n lù tó jẹ́ ọjọ́ tó lágbára ní ọjọ́ tí wọ́n ju Anobi Ibrahim sínú náà wọ́n ju Anobi Ibrahim sínú náà lóòótọ́ gẹ́gẹ́ bí èrò wọn tí wọ́n dẹ̀ fẹ́ kó afẹ́ kó jó ni torí ẹni tá a bá sún náà ẹni tá a fẹ́ kó lérí pamọ́ ni àmọ́ wọ́n rò ń jọ́ náà tọ́lọ́n lọ padà wá ṣe. Anobi Ibrahim tó dénú náà ẹ̀mí Anobi Ibrahim náà rú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara pé kí ló fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run wo Ibrahim máa wulẹ̀ sọ̀rọ̀ àwa là á gbóhùn rẹ̀ sọ̀rọ̀ ntọ́ fẹ́ ni pé ibi tí wọ́n ju ọ sí òun kí náà mọ́ ju àbí Anobi Ibrahim ní bẹ́ẹ̀ ni Ọlọ́run àti tọ́ba rí bẹ́ẹ̀ kul ya naru kuni bardan wa salam ala Ibrahim Ọlọ́run ní iná tí wọ́n dá ìwọ la fẹ́ bá sọ̀rọ̀ ibẹ̀ ẹ̀dá àwọ̀ Ọlọ́run ni wọ́n ná. kó o sì jóyàn àṣẹ tiwa ni. àṣẹ tiwa ni gbogbo agbára tó fi hàn plate àwọn Ọlọ́run lọ́wọ́. kúnà ya naru kuni. ìwọ àwọn àáfàá wa ní iná gbólóhùn tọ́lọ́run fi sọ̀rọ̀ ń jọ́nà pé iná jọ́nà lọ́lọ́run dá direct word sára náà tí wọ́n dá ń jọ́nà ni pé kì í sí iná gbogbo ayé. ìwọ náà yóò anakiratul mọ̀kúsúdà rẹ̀ fi kọ́ wa pẹ̀tọ̀ èyí tá à ń dojúkọ tá à ń bá sọ̀rọ̀ ni pé ìwọ náà yóò ti jóyàn lára kò gbọdọ̀ jó Anobi Ibrahim. kuni bardan wa salaman ala Ibrahim. kó wa bardan kó tutù kó tó wá mọ́ tutù nìkan torí nǹkan mọ́ tutù ń jẹ́ mi tó tún fẹ́ yíwọ́. yóò tún yíwọ́ wọ́n ń jẹ́ ẹlòmíín sínú èyí tí ò ní jáde láyé. bẹ́ẹ̀ ni wa salaman kó tó wá jẹ́ asalamu wa pọ̀ la ilaha illallah. kéèyàn ní fọkànbalẹ̀ jọ́ mi salamu ni kéèyàn wà comfortable jọ́ mi salamu ni gbogbo ọ̀nà salamu jọ lọ́wọ́ bá Anobi Ibrahim jọ náà Ọlọ́run wọlá yìí náà ní gbogbo ẹni tó wà nù nira kọ́lọ́n kọ́mọ́sá bá bọ́lọ́n kú wọlá kú wọlọ́ la Anobi Ibrahim jọ sí kọ́lẹ́ ní kọ̀ọ̀kan wọn náà wọlá la ilaha illallah ara wọn tá Anobi Ibrahim là kọjá nù. àwọn kèfèrí tún ti ń jọ kan pé àgbà tó tẹ̀ ń sọ pé ní Anobi Ọlọ́run sọ́lọ́ nǹkan tí wọ́n gan nígbàgbọ́ ń pa rẹ̀ ọ̀rọ̀ yìí wá gún Anobi Ibrahim lára ọba tún pe Ọlọ́run pé Ọlọ́run àríyìnì kayfa tuhyil mauta ọ̀rọ̀ tí wọ́n sọ yìí Ọlọ́run bóun ni wọ́n lọ́n sí ń jiyàn lóòótọ́ ó kọjá mi imagination wa Ọlọ́run wa ni wọ Ibrahim awa lam tu'minu bi ṣé wọn náà tún gbà mí gbọ́ mọ́ ni ọ ní bàlá liyatma'inna qalbi kọ́kàn mi tún lè rinlẹ̀ dáadáa náà ni Ọlọ́run wa ni kò le ìwọ náà ló ṣiṣẹ́ náà fakhuz arba'atan mina at-tayr lọ mú ìrìn ẹyẹ mẹ́rin tọ́ba wa mú wọn gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tọ́ba gé wá da ogun wọn papọ̀ tọ́ba tí ó dẹ́gbọ̀n tán wá pè wọn sọ́nà mẹ́rin fàdé ọ̀hún náà yà àti kàṣà àyẹ̀ wá pè wọ́n dáhùn lẹ́ẹ̀kan náà àṣẹ ọwọ́ náà ni ó fi pè wọ́n o. àparò lẹ́sẹ̀ kan náà ẹ̀fẹ̀ máa dáhùn ó rí bẹ́ẹ̀. subhanallah. so àmọ́ ń jọ́nà wọn ní kèfèrí ò ní gbà ní bọ́ bá rá mi ọlọ́mọbẹ wà lẹ́kùn ní gbà sí ń jọ́nà tí wọ́n gbà ní wọn padà gbà. so Anobi Ibrahim tún kí wá ló tún dé lẹ́yìn inú tún fi lè gbà pé ibẹ̀ yìí lè ní ká mú àyà wá Anobi Ibrahim tún sọ títí ní ọ̀la ẹ̀wọ̀n ògbà gbogbo ayé gbogbo ẹ̀sìn lá níbàtàn pẹ̀lú Anobi Ibrahim kódà kò mú jàdá ní ìsàkí kí bàbá bímọ mẹ́ta àbí mẹ́rin ni kíkan jọkùnrin kíkan jẹ́ ẹni tó kíkan jóbìnrin báyà kejì wá jẹ́ ẹni tó kúrú bàbá kan náà ló dà yín okùn kan náà lẹ̀ ń bá bọ̀ ó ti bàbá sì ní olúwarùkù ọmọ kọ̀ọ̀kan náà ní ẹgbẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ so ọ̀rọ̀ Anobi Ibrahim ọ̀rọ̀ tí ò lè sọ tán ni torí pé ní ó súnmọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlọ́ ayé àṣàyé kọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Anobi Ibrahim súnmọ́. Masha Allah. àkíní táwọn kírísítẹ́nì ń pè ní bàbá àgbàgbọ́ ó kọ́ táwa náà fún lọ́dọ̀ wa nù. bẹ́ẹ̀ni Ọlọ́run ní huwa abikum huwa sammakumul muslimin. so kí ló jó rí bẹ́ẹ̀ Anobi Ibrahim gbà tán ni o torí inú tọ́lọ̀ fi bí léèrè nínú ayé àlùkò náà tọ́lọ̀ ń béèrè pé tó wa iz qala Ibrahim aslim qala aslamtu li rabbil alamin. ìwọ Ibrahim bóun ni ó ní mo gbà gbogbo tí wọ́n lọ́n sọ ni mo gbà aslamtu li rabbil alamin. kódà wọ́n sọ wípé ńjọ́ tọ́lọ̀ ń sọ pé inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifan pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ challenges ìbéèrè problems tó ti rí láyé àyíṣẹ́ wa kíkúṣẹ́ pẹ̀lú bí wà bá ti rí wà Anobi Ibrahim sí o kana ummatan qanitan lillahi hanifan ó dé ní abíyì látòní lọ ummatan ó di nation kan látòní lọ ummatan ó di continent kan látòní lọ ummatan ó di àgbáńlá ayé kan látòní lọ tọ́kù wọ́n ayé yóò padà mọ́ padà sínú ọ̀rọ̀ rẹ̀ ó wà láyé àwọ̀ ti kú ni ayé padà mọ́ kàtà rẹ̀ lillahi hanifan torí pé ojú ojú sẹ́lẹ̀ fọlọ́run ẹlòmíì ọgbà láti inú àwọn ẹlẹ́ kò ní dé ta kò ní dọ́kàn ẹlòmíì ọgbà lọ́kàn àwọn ẹlẹ́ kò ní dé ta
àmọ́ ní Ibrahim ó gbà láti inú dé ta ni ó gbà láti tàdé inú ni bí bá ṣe wá ń parí àsẹ́mẹ́ǹtì kan ní kúńbì kan bó ṣe kúńbì lọ́lọ́run tí náà tún so wà ísì yẹ̀rì fáwọn Ibrahim al-qawaida wa Ismaila min al-bayti ta ọ̀dà tún padà wá tún lọ di bricklayer afẹ́ mọ́lé ọlọ́run wo Ibrahim wọn náà ló tún ṣe so kò jẹ́ kí sí ọlọ́run sùn ó ti bí wọn bá dé Mọ́kà wọn ọmọ yàrá tó ń bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sá fún ọ ní àṣepé iṣẹ́ ṣe kọ́ mọ́ fi sàárì wọn sọ̀hún so dídé tí wọn náà gbé tí ó ti lọ kó sí rọrùn bẹ́ẹ̀ bí wọn bá dé Mọ́kà ibìkan bá tó ń pè ní makọ́mọ Ibrahim ara àwọn erípa rẹ̀ nu àṣàrò tó yìí bá àwọn erípa tó fi kalẹ̀ nu tó ti bàtọ́ wa tó kọ́ náà tó kọ́lé náà tán débi tọ́lọ̀ ní ọkọ̀ díjọ́ náà lọ́hùn kí ló wí jọ́ náà. Rabbana taqabbal minna innaka anta sami'ul alim. gbogbo ẹni tẹ́ ń wà nílẹ̀ yìí náà bá wí. Rabbana taqabbal minna innaka anta sami'ul alim. torí kí yóò ṣiṣẹ́ kọ́ ló ń gbà ń lo lórí iṣẹ́ o ó tọrọ ni ìta wa náà ń ṣe náà lórísun ní òwúrọ̀ àbí ní ojúmọ́re Rabbana taqabbal minna innaka anta sami'ul alim. gbogbo sẹ́tà ń ṣe náà kọ́lọ́n kọ́ mọ́sá àgbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan ọlọ́run gbaṣẹ́ àná Ibrahim lójú rẹ̀ kọ́dà ètò wa gbà lẹ́yìn rẹ̀ pọ̀ jújú ayé rẹ̀ lọ. bàbá ọlọ́run mọ́sá járe yín pé lórí ànábì Ibrahim alayhi salatu wassalam ẹ bára ọ̀dẹ́bì kan lẹ́ẹ̀kan mo fẹ́ ká tó lọ ọbẹ̀ ẹni kò tètè rọ́mọ bí agbára ló fi bí àkọ́bí ọmọ òun náà ǹjọ́ lọ́n gbára rẹ̀ dán wò àbí ò tiẹ̀ dán wò rárá. Allahu akbar ọlọ́run gbára rẹ̀ dán wò. subhanallah. ní àdánwò tuntun wa lágbára ju títí ń bá bọ̀ látẹ̀yìn wa lọ. bẹ́ẹ̀ ni Ismail ń dàgbà torí Ismail náà lọ́mọ tó kọ́ bí lọ́kùnrin Ismail ń dàgbà bí yẹn ti dàgbà kódà ìtàn sọ fún wa wípé lẹ́gbẹ̀ẹ́ ibi tí Kaaba padà wà lónìí ni Ismail ń gbé ibẹ̀ ní ti máa dẹran jẹ ń dàgbà bí yẹn ti dàgbà àmọ́ ní àṣà ọlọ́run àtàṣà àwọn ànẹ́bí ọlọ́run torí àwọn ànẹ́bí ọlọ́run a máa lálà àlá ọ̀rọ̀ nípa àlá kò sẹ́ni tí ò lè lálà kọ́dà ní tí ì ṣe mùsùlùmí lè lálà mùsùlùmí lè lálà àwọn bí yẹn bá lálà yóò ṣe kò ṣe o láàrin 40 years ni bí yẹn bá lálà tí ó bá ti ṣe lẹ́yìn 40 years kò lè tí ó bá ti ṣe 40 years kò lè ṣe mọ́ àlálà ànẹ́bí Ibrahim máa kọ́kọ́ là nígbà tí àdánwò fẹ́ máa bọ̀ ó lálà bàtọ́ wá lálà tó jí kí la rí ó wá pe ọmọ rẹ̀ Ismail pé ya bunayya inni ara fil manami an asbahuka fanzur madha tu'mar ja'alani Allahu min as-sabirin fanzur madha tara qala ya abati if'al ma tu'mar satajiduni insha Allah min as-sabirin. ẹ̀kọ́ tá a tún fẹ́ mú bẹ̀ ni pé bàbá gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó rọ̀ fọ́mọ débi wípé gbogbo nǹkan náà kọ́ la máa impose lórí àwọn ọmọ wa ìbò wíwà tá ti máa bá ọmọ sí mọ̀ràn tẹ ọmọ mọ ká mọ̀ bọ́ sí kéré sí wa àná Ibrahim ń jọ́nà bó ti jí ó pè wọ ọmọ rẹ̀ kó ti wọ ọmọ mi kódà yá àbátí wọ lágbájá àbẹ́ òrí tí mo rí ni àmọ́ àkọọ́lẹ̀ tíra sọ pé ànábì Ismail náà ti lálàá yẹn kó tó níjọ́ tí bàbá rẹ̀ lálàá lọ́nà ti lálàá lọ́rọ̀ fi fúyẹ́ lẹ́mìí rẹ̀ lọ́rọ̀ yẹn fi fúyẹ́ bẹ́ẹ̀ nígbò sí pé tó àtọ̀ tí wọ́n fi bí náà tọ́ nùbúwà ni Masha Allah tó ń tí bàbá rí Ọlọ́run ti fi hàn ọmọ náà pé báyìí yóò ṣẹlẹ̀ o nígbà tí bàbá wa sọ̀rọ̀ nígbà tí ilẹ̀ mọ́ kò sábúrò ifal ma tu'mar n tó ṣe àṣà àwọn ànábì Ọlọ́run sí ni pé tó bá ti lálàá báyìí tílẹ̀ bá ti mọ́ tí wọ́n lálàá rí ẹ̀ ni wọ́n lọ ṣe ni wọ́n fi yàtọ̀ sáwa làlá tí wọ́n fi yàtọ̀ sí tiwa àwọn ànábì tó bá lálàá rí nǹkan báyìí tílẹ̀ bá ti mọ́ wọ́n lọ ní tó ń lálàá rí tí wọ́n ṣeun wọ́n lọ sí lójú ayé ibẹ̀ ni Ọlọ́run ti wá bá wọn sọ̀rọ̀ lórí rẹ̀. pé àlá yẹn gan fún rẹ̀ mukalamatu. bẹ́ẹ̀ni oníwàyí ni bẹ́ẹ̀ni wáyú ni. Ismail sọ fún Ismail kò sí pírọ́blẹ́mù bàbá mi tó bá rí náà ni kò gbìyànjú kó ṣe sùúrù tèmi náà fi wá gbé àti faradà àti àmúmára Ọlọ́run pín mi náà lára rẹ̀ àná Ibrahim Ọlọ́run ti gbọ́ níjọ́ wa ni wọ́n wà mọ́jọ́ ṣe àwọn méjèèjì jọ sọ̀rọ̀ bàbá gbà sọmọ ọmọ náà gbà síra wọn lẹ́nu àwọn méjèèjì bá jọ kú òǹlé náà ni wípé tá a bá ń sọ ọdún lónìí ìbànújẹ́ ló pilẹ̀ ọdún ó padà wá dìdùnnú lẹ́yìn ni. ìbànújẹ́ ló pilẹ̀ ọdún. bẹ́ẹ̀ ni bàbá tó mú ọmọ bó ṣe lè kí Ọlọ́run máa ránṣẹ́ tó á ti fọ ọmọ gbé ànábì Ibrahim ìtàn ní báni Ibrahim bá wọlé kó fẹ́ mú nǹkan yóò tún ti gbàgbé Ismail amọ̀ lọ náà nù tó bá tún wọlé Ismail amọ̀ lọ náà mọ̀ tí sì bí mi tí ò sí mi wájú tí ò wá sí pé ọmọ àfàgbà bí tí ó sì sí possibility pé ìyá gan òṣòro ìyá àgbà ti bí kò tiẹ̀ lóróró la máa ń bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni tí àfa gbogbo nǹkan ti lọlẹ̀
so kí wàá la fẹ́ ṣe àdánwò ńlá àwọn méjì bá jọ jáde bàtí wọ́n débẹ̀ láàrin bàbá sọ́mọ Ismail ń fi ìmọ́lẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ fún bàbá rẹ̀ ń fi ìmọ́lẹ̀ Ọlọ́run dá lóhùn pé tabasa dán gbogbo tí ó ṣàjẹ́ Ọlọ́run fún bàbá mi oníkọ́ wá ọmọ náà sọ pé bàbá náà sọ pé tí n bá ti débẹ̀ náà wo bí ọ̀sìn jẹ́ Ọlọ́run àṣẹ Ọlọ́run náà ni àṣẹ Ọlọ́run náà ni àṣẹ Ọlọ́run náà ni àmọ́ gbà wọ́n débẹ̀ tó àṣẹ Ọlọ́run kò gbọdọ̀ mọ̀ṣẹ̀. ẹ̀dèmí lọ́wọ́ o ọ̀rọ̀ Ọlọ́run kódà kí n má lè bá a máa yíra padà jù débi wípé ntẹ́ ẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ yóò wá ṣẹlẹ̀ àmì ìjọ sọ láàrin àwọn méjèèjì àmọ́ ńgbà tí wọ́n sọ táṣẹ Ọlọ́run ṣe lé wọn lórí Olúwa ní wàfàdé ináhù bizabihin azimi.